Ẹ káalẹ́ o, gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Mo fẹ́ ṣe fídíò yìí, mo fẹ́ ṣàpàkíyèsí yín sí ọ̀kan pé àwọn ẹnìkan wà táì tí tẹ́ ẹ̀ fura sí tó jà náà tó dalẹ̀ Yorùbá rú. Ó ní Pa Ayọ̀ Adébánjọ yẹn, bàbá yẹn alátẹnujẹ nìyẹn tí ó dá ni. Nígbà tán ti dá Afẹ́nifẹ́re lẹ̀, tí bàbá táwọn Awólọ́wọ̀ àtàwọn Abraham Adesanya, àwọn Bọ́lá Ìgè tí gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn tán ti pa gbogbo wọn, tán ti pa wọn, táwọn Fúlàní ara wọn náà ló máa jẹran lẹ́sẹ̀. Àmì tó ṣiṣẹ́ yẹn náà mi sọ pé àwọn ni o, ara wọn náà ló máa jẹran lẹ́sẹ̀ tán mọ̀ wọn ní sọ fún pé má kúrò ńbẹ̀, wọ́n fẹ́ pa wọn ni wọ́n mọ̀ lè mọ̀, gbogbo wọn lè mọ̀ sí o. Àwọn Afẹ́nifẹ́re yẹn nígbà táwọn lọ́wọ́ àwọn yẹn ti kú báyìí, tí Jákàndé náà dẹ̀ ti fi wọ́n lẹ̀ tó náà kó pé bàbá yẹn kú recent some few ṣé yẹ àbí last year tó bàbá yẹn kú yẹn Jákàndé. Tẹ́ bá rí tí bàbá yìí Adésànyà yìí nǹkan tó ń dánwò òun wà náà tó destroy ilẹ̀ Yorùbá yẹn Pa Ayọ̀ Adébánjọ, kò ṣe pa ọkàn Ayọ̀ Adébánjọ wọ́n wà náà tó destroy ilẹ̀ Yorùbá. Àgbàlagbà tí ò dá ní ẹ́, àtẹnujẹ ló fi kó bálẹ̀ Yorùbá, àtẹnujẹ ló fi kó bálẹ̀ Yorùbá. Tinubu yẹ kó wà níbi tó wà yẹn, kò yẹ kó di gọ́vnà rárá nítorí ẹ̀gúnjẹ tó gbà. Àwọn tó jù lọ wà ńbẹ̀, irú àwọn bíi Ṣẹ́gun lórúkọ máa yẹn, Ṣẹ́gun gọ́vnà Ogun State, àwọn kan wà ńbẹ̀ tó yẹ kó jẹ, kò ń ṣe Tinubu ló yẹ kó wà ní gọ́vnà, kò yẹ kó appear rárá, wọn kò yẹ kó dìbò fún rárá ní Lagos State because àwọn Afẹ́nifẹ́re Yorùbá bìlì pé Afẹ́nifẹ́re tó bá sọ right, but ìwọ bá ẹ̀gúnjẹ tó ń jẹ ló kó bá Afẹ́nifẹ́re, wọ́n ló bẹ́gbẹ́ yẹn jẹ́ torí ìjẹkújẹ. Tẹ́ bá ti búrókì ẹ máa lọ ní ẹ fẹ́ gba Odùduwà nation nígbẹ́lẹ́ máa lọ Àbújá, má ti fún yín lówó ẹ̀ tún gbẹ́nu sọ̀hún. Ẹ̀yin lè súnmọ́ jù wá débi yẹn Ayọ̀ Adébánjọ yìí oníjẹkújẹ nìyí. Ìjẹkújẹ yẹn náà lẹ ṣe tẹ́ gbawó lọ́wọ́ Tinubu, tírú Tinubu yẹn tó fi di gọ́vnà, kó ní gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé ogun gbà tó ló ṣe ẹdí láti Chicago, ọmọ olè tó wọ Senate, gbogbo yín wà nù wọn. Pa Ayọ̀ Adébánjọ wà náà torí ẹ̀gúnjẹ àtẹnujẹ ló jẹ́ kí àwọn Afẹ́nifẹ́re fi support Tinubu kó tó gbogbo Tinubu bẹ̀rẹ̀ sí ní di gọ́vnà ń ṣe gbogbo ẹ̀ tẹ́jọ́ fi dá ilẹ̀ Yorùbá because bí Yorùbá bá ṣe ń dárúkọ Tinubu, Ayọ̀ Adébánjọ, Pa Ayọ̀ Adébánjọ ó wà nínú wọn because ká ní kò gbẹ̀gùn ẹ̀gúnjẹ tó jágbà tó dáa tó ṣe the right thing, kó jẹ́ the right person ló wà bẹ́ẹ̀ ni. Irú Tinubu yẹn, àwọn olórí burúkú Tinubu yẹn ò ní wọ bẹ́ẹ̀ tó máa dá ilẹ̀ Yorùbá rú débi tó dé, tó máa destroy 3 generation descendant Yorùbá mentally, physically, emotionally. Ẹ ti dá gbogbo ẹ̀rú lórí ìwọ bàbá yín torí àtẹnujẹ. Ẹ̀yin àtọ́básọjọ́ rẹ̀ Pa Ayọ̀ Adébánjọ wọn àti Aláàfin, wọn àti Lámídì nǹkan kan náà ni wọn àti Lámídì ṣé ni wọ́n like the same group ni wọ́n mọ ọwọ́ kan wọn, àwọn méjì wọ́n kókó wọn síta ni wọ́n communicate tipẹ́tipẹ́, wọ́n jọ ń lo Gani Adams ni àwọn méjèèjì, wọ́n jọ ń lo Gani Adams. Ṣe rí gbogbo nígbà tí wọn ò rówó jẹ, táwọn Afẹ́nifẹ́re ò rówó jẹ, tán rí pé Sunday Igboho wá from nowhere, ẹ̀rí pé wọ́n sáré bẹ́ wọn tọ̀ àbá ìbọn yìí bẹ́ẹ̀ scout rẹ̀ mọ́ yìí lọ kó wà ní àwa Yorùbá nation ni. Ṣe nígbà tó ń débẹ̀ gbogbo ẹ̀ dàrú. Nígbà tí Sunday bẹ̀rẹ̀ tá a fi àwọn bàbá òṣì yìí sí, tá a fi wọn kún, gbogbo nǹkan lọ déédéé o. Nígbà tó ti pèsè ẹ pa àwọn àgbà, ẹ jẹ́ káwọn àgbà ẹ bá wọn Afẹ́nifẹ́re, nígbà tó máa Afẹ́nifẹ́re kú òṣì yìí tí Sunday Igboho ti lọ bá wọn báyìí ni wàhálà ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá Afẹ́nifẹ́re tó ń ṣe bẹ́ẹ̀ kó lọ kí Gani Adams. Ara àwọn oníṣẹ́ ni o, ara oníṣẹ́ òun àti kíni wọ́n rí pé bí ọbọ̀ ìṣe ń lọ, Aláàfin ti tẹ bọ́tìn sí létí, bí ọbọ̀ ìṣe ń lọ tẹ́bàá yìí ti dá sí yóò mọ̀ gbàlú máa lọ. Nǹkan tí gbogbo wọn ń pariwo nìyẹn, bàbá yìí ń tọ́sọ lẹ́yìn ni mo sọ fún yín yẹn, àwọn bàbá tẹ̀ ń wò yìí, àwọn bàbá burúkú lójú wọn kan, àwọn tí ò dá ẹ wá ṣojú dúdú bí ẹni tó kápò èédú, kí ló dé? Ohun há bí ẹni tó fi búrẹ́dì há fún, kí ló dé? Ẹ lè bá gbólẹ̀ Yorùbá nítorí ẹ̀gúnjẹ tẹ̀fẹ̀ jẹ. You said it yourself pé if it's not with you pé Tinubu lè débi tó dé. Ṣé Tinubu lè kó wà ń bẹ̀? Bàbá come and confess kó tó kú. Ayọ̀ Adébánjọ, you confess. If you don't confess, ó jẹ yàtì ìyà lọ́rùn, yàtì ìyà ó jẹ lọ́rùn because you mislead Yorùbá nation, you mislead Yorùbá race, you mislead them completely. Ayọ̀ Adébánjọ lẹ́nu jẹkújẹ yìí. Gbogbo tó ṣẹlẹ̀ sí Sunday náà àwọn bàbá yóò mọ
kò ṣẹ̀yìn wọn. Báwo ni Gani Adams ṣe mọ̀ pé wọ́n kó babaláwo méjì, báwo ló ṣe mọ̀ pé méjì tán kó babaláwo méjì, wọ́n kó babaláwo méjì lọ́lé Sunday Igboho ńgbà tán látàkì rẹ̀, báwo ni Gani Adams ṣe mọ̀. Gbogbo movement Sunday Igboho tí wọ́n fi lè block Sunday Igboho sí Kútọ̀nù kò ṣẹ̀yìn gbogbo àwọn olófòfò yìí gbogbo wọn tó máa gbé ṣàlàfíà ló wà kìnnìkan níbo ló wà ń sè àyẹn dẹ̀ máa sọ fi tọkàn àgbẹ̀nù yẹn mọ́ tiẹ̀ ó kàn máa sọ ẹbí àlọ́ wa òun lọ Kútọ̀nù òun dá àwọn náà máa sọ pé ó dá ókè máa lọ bẹ́ẹ̀ irọ́ àwọn náà máa sọ fún pé ó ti fẹ́ máa lọ ẹ lọ block ẹ̀ ń bẹ̀ àwọn bàbá tẹ̀ wọ́n oúnjẹkújẹ nítorí pé kán lè rí Sunday máa lò ṣe leverage máa gbà owó lọ́wọ́ government ibi tó ń lọ nìyẹn nǹkan tó ń ṣe nìyẹn nǹkan tó ti ń ṣe tipẹ́tipẹ́ nìyẹn Yorùbá Odùduwà nation yìí wọ́n fi ń gbà owó lọ́wọ́ government pé owó bàbá yẹn ó ti wá 8 àbí 90 báyìí owó tó fi ń jẹun nìyẹn àwọn ò jẹun ìpè sanra wọ́n jẹ́jẹ́jẹ́jẹ́ náà nọ́run kí síbẹ̀ náà nílọ́ náà kílẹ̀ dà kí n dáadáa yín dà kò sí nǹkan tẹ́ dà láti gbé ìpinnu agolo tí Tinubu bá ti fi náà ní tó ń ra mọ́tò pààrọ̀ mọ́tò fún yín lọ́dọọdún àbùṣe bá bùṣe gbogbo tá ayé tẹ̀ ń jẹ nìyẹn gbogbo ayé tẹ̀ bílẹ̀ gbẹ̀ ń jẹ nìyẹn ayé ìyá ayé òṣì ayé òfò ẹ wá wo iye ọmọ 30 generation mẹ́ta nítorí greediness yẹ tó fi Tinubu káwọn Afẹ́nifẹ́re support Tinubu. Bàbá tó kú yìí Odùmákin tó kú yẹn náà bí ikú lásán ẹ wádìí dáadáa náà bí ikú lásán kó máa ró lọ́kàn gbogbo yín ẹ̀yin Afẹ́nifẹ́ kú ẹ̀yin olòṣì. Wọ́n ti bí pé Odùmákin máa tẹ̀lé Yorùbá nation ó máa tẹ̀lé wa wọ́n ti sáré mu kúrò àwọn wèrè àwọn bàbá òfò àmì tó ṣe é nu wọn but ara wọn náà ní mi kọ̀mẹ́ tó ṣe é ní ara wọn náà ní máa Odùmákin ṣe secretary spokesperson wọn yẹn tó kú yẹn kò ṣẹ̀yìn gbogbo wọn gbogbo àwọn Afẹ́nifẹ́ kú àwọn máa lè gbogbo àwọn bàbá òfò àwọn afọ́jú tọ́nà àwọn mọ́tò wà bára afọ́jú máa sọ pé àwọn mọ́tò àtàwọn ń tẹ̀lé wọn ok ẹ̀yin Yorùbá nation ẹwà àtijọ́ táwọn bàbá yẹn ti ń tẹ̀lé wọn leader wa ẹwù tán wà wá dé ẹwù tán wà wá wọ ẹni wọ́n ti wá já sómi tán ẹwà tí ń gbàdúrà sí ojú wọn tẹ̀ tí wá fọ́ọ̀nsì ẹwà tí wọ́n máa drive lọ ẹlẹ́ wọn di steering ni o Yorùbá nation ẹlẹ́ wọn di steering àfẹ́ bàbá òfò kọ́kọ́ mọ́ kó wà wá lọ anywhere mọ́. The youth, you have to take this thing into your hand. Ẹ wá fúnra yín ẹ pé irú lọ́ọ̀yà Pẹ̀lúmi pẹ̀lú àwọn ó lè jẹ́ níbodè ó lè jẹ́ Ṣeun Kútì gan lè pe àwọn torí wọn pé ẹ kírètì míì ẹ pé ní Afẹ́nifàlàáfíà ẹ má lórúkọ tí bàbá Ayọ̀débájọ́ ti borúkọ yẹn jẹ́ Afẹ́nifẹ́re àti gbọ́dọ̀ àwọn yẹn máa ń sá ni bàbá àwọn èèyàn máa ń sá fún ni àwọn good politician tó fẹ́ ṣe nǹkan gidi nílẹ̀ Yorùbá bàbá yìí ló ń blọ́ọ̀kì wọn ní òjẹ́ kan débẹ̀ ó wà nù wọn tó máa ti lu Afẹ́nifẹ́re power Afẹ́nifẹ́re fẹ́ lò lélẹ̀ àwọn tó kù wọn á sí madà wọn máa tì wọn sẹ́gbẹ̀ kọ́ tí àwọn bàbá yẹn máa ń ṣe nìyẹn wọn á ti gbẹ̀gùn jẹ nítorí àtẹnujẹ ìyẹn bàbá Ayọ̀ Adébánjọ wọn pọ̀ bẹ́ẹ̀ rí gbogbo tán kóra bíi dọ̀gídọ̀ tó tún gbọ́dọ̀ ọ̀nà Tinubu lọ wọ́n ti mọ̀ pé December ti dé owó tún yọ mọ́tò ó tún jáde nǹkan tí gbogbo ń dúdú nìyẹn gbogbo ti gba síyàn dẹ̀yìn kan tó kẹ́ àwọn ní ọmọ kan bá fi wá bí iṣẹ́ kan fún ó tán bá fi iṣẹ́ sí local government bá fi iṣẹ́ síbi kan gbogbo nǹkan tó bálé ayé máa ẹ̀ nìyẹn gbogbo kan tó bálé ayé máa ẹ̀ nìyẹn pátá pé ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dínú kò ní rárá àtẹnujẹ ó jẹ ojú dúdú ọ̀fun ha tẹ́mi pẹ̀lú èjì yẹn kò yẹ kí Yorùbá wà níbi tí wọ́n ní ọ̀nà àgbò kì í sí ìlú kórè ọmọ tuntun wọ́ bọ̀ tó rí ọmọ tuntun bá tuntun wọ́ báyìí kẹmẹ́pá àgbàyàn àgbò òfò ní àgbà ìyá àgbò òṣì àgbà àtẹnujẹ wọn ló kó balẹ̀ Yorùbá dé ní àwọn bàbá don't let us follow these elders they have nothing in the brain at all gbogbo àwọn elders wọn lọ́pọlọ ẹjẹ ń jayín sí wọn lọ́pọlọ ẹgbà bẹ́ẹ̀ okay let's take 2 + 2 simple arithmetic ẹ wo jọ ta ti ń tẹ̀lé àwọn bàbá yìí àwọn Afẹ́nifẹ́re yà àwọn Afẹ́nifẹ́re burúkú wọn wẹ̀ kí nílẹ̀ Yorùbá dà ẹ wo bí tó dé àwọn òfò náà tẹ̀lé náà kí náà dé àní pé ẹ má tẹ̀lé wọn youth let's change Yorùbá this new Yorùbá ẹ jẹ́ má tolerate gbogbo nonsense yẹn don't listen to them
ilé ayé ti yí padà, wọn dúró lórí the same culture tipẹ́tipẹ́ tẹ́ wọn máa insist lórí bọ́n ṣe láyé jọ̀ bọ́n ṣe láyé jọ̀ bọ́n ṣe láyé jọ̀ kan náà ṣe láyé ìsìn. Forget that shit. Bẹ́ẹ̀ kan náà ṣe láyé ìsìn. Ayé ti yí padà. Ẹ má tẹ̀lé àwọn bàbá yẹn mọ́. There's nothing to offer you youth. They have nothing. They can only steal for their own family and their own children. They're not going to help you. Stay away from them. Don't tell them all your information anymore. Ẹ̀yin kúrò nínú meeting Yorùbá nation. Ẹ̀yin kúrò ń bẹ̀. Ẹ má jẹ́ ọmọ tẹ̀lé yín. Òun náà fi ń fà wá sẹ́yìn. Àwọn bàbá tẹ́yìn rò pé àwọn bàbá wa àwọn bàbá yín gan-an pa yín. Àwọn bàbá yín gan-an pa yín. Àwọn bàbá òfò àwọn bàbá dànù gbogbo wọn yìí. Àwọn olè, oníjìbìtì, àwọn lójú wọn nǹkan. Ilẹ̀ Yorùbá dẹ̀ rí báyẹn ẹ̀dẹ̀ ń wò. Ẹ̀wá náà tún tẹ̀lé àwọn bàbá yẹn. Ẹ̀yin yìí tẹ́ bá tún tẹ̀lé àwọn bàbá yẹn, tí yín bá yín. Ẹ̀ tó bá náà tún tẹ̀lé àwọn bàbá òfò wọn, tí yín ti bá yín. Ẹ̀wá láì ẹ̀ jẹ́ lójú pálí. Ẹ yà dẹ̀yìn lẹ́yìn àwọn bàbá yẹn. Don't follow their ways. Ẹ wo náà àwọn òrí tí yín rò náà. Ẹ̀yin ṣé wọ́n rí tí wọ́n rò, ṣé wọ́n listen sí wọn, àwọn tó ń listen sẹ́yìn. Ṣé àwọn tó ń listen sẹ́yìn lẹ́yìn náà fẹ́ máa listen sí ni? Ẹ máa ní àgbàlagbà ẹnìkan ní wọn sọ̀rọ̀ sí ọ̀rọ̀ àgbàlagbà ó. Àgbàlagbà tó bá ṣe dáadáa wọn ní sọ̀rọ̀ sí i. Ṣáyé làwọn bàbá yẹn ń gbé ni. Wọ́n lọ pọ̀ ń gba ayé wàhálà náà ń gbé. Mo kàn fẹ́ fi ṣe sample kékeré ni o, mi fi sample kékeré ni. Ebenezer Obey bẹ́ẹ̀ ṣe rí yẹn, ẹ lọ wo life wẹ̀. Ẹ wo Fọkàn àti bàbá yẹn ní ju àwọn ilé àwọn bàbá rádaràda ẹ̀. Mo ìwà náà rádaràda náà yìí ń ṣe kiri, wọn lọ́pọlọ. Wọ́n dẹ̀ náà bí lè pa ń gbáyé. Àwọn tó máa ti lo mọ́tò nínú àgọ́ irin lásán inú mọ́tò. Wọ́n ti wọ mọ́tò báyìí tó ti ṣe ẹ̀kọ́ mi mọ́tò intoxicate ẹ̀yin bàbá yìí. Ayọ̀ Adébájọ influencer máa intoxicate ẹ̀ wọ bàbá yìí. Kó jẹ́ pé wọ́n lo ní influence ó intoxicate ẹ̀. Oúnjẹ ní Tinubu ṣe yí ẹ mọ́lẹ̀ wá rí kó gé ẹgbẹ́ ẹ̀ sí méjì. Tó bá ti nídìí náà máa tún fà ẹ̀ mọ́ ọmọ bọ́ yín máa ń fà ẹ̀ mọ́ra. Kìnní kan ló jẹ́ tó bá ti gbé Toyota Land Cruiser kan sí NG tó bá ti bẹ́ẹ̀ parọ́ ẹ̀ lọ́dọọdún tó dẹ̀ ti gbé màálù iléyá kan fún ẹ tó ti gbé báskẹ́ẹ̀tì ráìsì fún ẹ fún Christmas Páyọ̀ Adémájọ tó ṣe ti tán. Kò dẹ̀ fẹ́ fìyàn síbi iṣẹ́ kó pé Tinubu wá mọ́ lọ́mọ kan bá wá ṣe fún ní local government ó tán gbogbo gàjí ẹ̀ nìyẹn. Wọ́n wà báyìí tó fi talẹ̀ Yorùbá tán tó mú èèyàn gidi tó tánù tó kọ́ àwọn olórí burúkú àwọn politicians tó ń strong tó fẹ́ túnlẹ̀ Yorùbá ṣe wọ́n bàbá ìlórí wọn mọ́lẹ̀. Páyọ̀ Adébájọ wo lórí wọn mọ́lẹ̀ tán wà nínú Afẹ́nifẹ́re onígbogbo ṣe ń sá fún ẹ ìwọ Páyọ̀ Adébájọ náà ṣe ń sá fún ẹ. Èèyàn burúkú ni bàbá yẹn. Àwọn tó dalẹ̀ Yorùbá nìyẹn ó dalẹ̀ Awólọ́wọ̀. Ìgbà táwólọ́wọ̀ ti kú kẹ́rí pé kò síyàn lára bàbá ẹ̀ ẹ wo kan tí gbogbo Awólọ́wọ̀ filẹ̀ ó dẹ̀ parun bàbá yìí kàn ń gbẹ̀kú jẹ lọ́n tiẹ̀ kò ràn yín iléèwé yín ó bá skátà